Aláròyé máa wí o. Apẹ̀tù tìlú Ìpẹ̀tùmodù ti lọ bá a ṣe kọ̀wé rẹ̀. Ẹ̀wọ̀n ọdún 4 ni wọ́n sọ ọ́ sí l'Amẹ́ríkà. Kángun ti padà kángun síbì kan fún ọba aláyé ilẹ̀ Yorùbá tí wọ́n mú lórílẹ̀‐èdè Amẹ́ríkà pọ̀lú jìbìtì ní Apẹ̀tù tìlú Ìpẹ̀tùmodù nípínlẹ̀ Ọ̀ṣun, ọba Joseph Olóyèdé, pẹ̀lú bílé-ẹjọ́ gíga kan lórílẹ̀‐èdè náà lábẹ́ àkóso onídàájọ́ Christopher Baiko ṣe ní kí ọkùnrin náà lọ fẹ̀wọ̀n ọdún 4 jura nítorí ẹ̀sùn pólú ìjọba Amẹ́ríkà ní jìbìtì mílíọ̀nù $4.2 $4.2 million, owó tí ìjọba pèsè láti mú ìtura báwọn èèyàn orílẹ̀-èdè náà. Níṣe lọ́ba aláyé yìí gbìmọ̀pọ̀ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ kan tí wọ́n dá àwọn iléeṣẹ́ awúrúju kan sílẹ̀ láti máa purọ́ gbowó yìí, tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ fọ̀nà èrú gbowó rẹpẹtẹ lọ́wọ́ ìjọba tí wọ́n dà sápò tiwọn. Ó dájú pé ní gbogbo ibi tí ọba Joseph Olóyèdé, Apẹ̀tù ìlú Ìpẹ̀tùmodù bá wà báyìí, yóò máa jẹ̀ka, yóò sì máa ronú, àbámọ̀ ni ó sì máa ké lọ́wọ́lọ́wọ́ nítorí ìtìjú tó kó bá ìdílé tó ti jáde, ìlú tó ń jọba lé lórí, ilẹ̀ Yorùbá àtòrílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Tá ò bá sì ní purọ́, ọjọ́ ìbànújẹ́ gbà lọ́jọ́ 26 yìí yẹ kó jẹ́ fún ilẹ̀ Nàìjíríà, fún àwọn ọmọ Yorùbá, pàápàá jùlọ ìlú Ìpẹ̀tùmodù nípínlẹ̀ Ọ̀ṣun, níbi tọkùnrin ìjọba lé lórí, nítorí ohun ìtìjú gbà ni pé orí adé, ọba ilẹ̀ Yorùbá táwọn èèyàn mọ̀mọ́wọ́ ọmọlúàbí tó yẹ kó jẹ́ àwòkọ́ṣe rere, kó máa dẹ́kun ìwà àbàjẹ́ láwùjọ, kó sì máa táràlù sọ́nà ni wọ́n káwà àdójútì ní bẹ́ẹ̀ mọ́ lọ́wọ́. Ọba náà fìwọ̀ ọ̀kánjọ́ àtojú kòkòrò tapo sáàlà ipò ọba ilẹ̀ Yorùbá àtòrílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ọ̀rọ̀ yìí ti kúkú kúrò ní wọ́n pé ó ti kú òní páwọn kan ni wọ́n wà lẹ́yìn kábíyèsí tí wọ́n purọ́ mọ́, tàbí pé wọ́n fẹ́ kó bá ọba Ìpẹ̀tùmodù fúnra ẹ̀ ló jẹ́wọ́ fáwọn adájọ́ o. Ó ní lóòótọ́ lòun jẹ̀bi ẹ̀sùn 6 tí wọ́n fi kùn ún. Lára àwọn ẹ̀sùn 6 ọ̀hún sì ni pé ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn kan láti lu jìbìtì, ó hùwà ọ̀daràn tó ní í ṣe pẹ̀lú àwọn owó tí ò bófin mu tó bọ́ sọ́wọ́ rẹ̀, tó sì fi kó dúkìá jọ lọ́nà tó lòdì sófin. Bẹ́ẹ̀ ló tún parọ́ lórí owó orí tó yẹ kó san fún ìjọba. Wọ́n tún lọ́ba aláyé yìí ló mójútó bí wọ́n ṣe pín owó tó ń lọ sí bíi mílíọ̀nù 4.5 dín díẹ̀ $4.408 million. Báwo lọ̀rọ̀ ṣe wá dà bẹ́ẹ̀ fún kábíyèsí? Fún gbogbo àwọn tó bá rántí, láàrin ọdún 2020 sí 2022, tárùn COVID gba gbogbo àgbáyé kan, tó lóko ò lè roko, tó lódò ò lè rodò. Lásìkò náà níjọba Amẹ́ríkà gbétò kan kalẹ̀ fáwọn olókoòwò kéékèèké lórílẹ̀‐èdè wọn. Ètò náà sì ní láti fáwọn tó ń ṣokòòwò kéékèèké lówó kí wọ́n lè máa fi ṣokòòwò wọn, kókòòwò náà má bàa kú títí tí kinní náà ó fi kásẹ̀ ńlẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n tún fáwọn ọmọ orílẹ̀-èdè náà lówó tí wọ́n lè máa ná nígbà tí COVID ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ wọn lè lọ síbi iṣẹ́. Lásìkò náà ni wọ́n kéde pé kí gbogbo àwọn tó nílé iṣẹ́ kéékèèké wá máa forúkọ sílẹ̀ fún ẹ̀yáwó lọ́dọ̀ ìjọba tí wọ́n fi lè máa ṣiṣẹ́ wọn lásìkò tí gbogbo nǹkan dẹnu kọlẹ̀. Bí wọ́n ṣe ń forúkọ àwọn ilé iṣẹ́ yìí sílẹ̀ lọ́dọ̀ ìjọba Amẹ́ríkà ni wọ́n ń sanwó ọ̀hún. Ilé iṣẹ́ tí Apẹ̀tù àti ọ̀rẹ́ rẹ̀ sì fi sílẹ̀ tó bíi 8. Èyí sì rọrùn fún ọkùnrin yìí nítorí onímọ̀ nípa ọ̀rọ̀ owó orí ni. Àṣírò owó sì ni pẹ̀lú. Ọ̀pọ̀ àwọn tí wọ́n bá fẹ́ forúkọ ilé iṣẹ́ wọn sílẹ̀ tàbí tí wọ́n bá níṣòro lórí ọ̀rọ̀ owó orí ló máa ń bá yanjú rẹ̀. Iṣẹ́ tó ń ṣe l'Amẹ́ríkà tẹ́lẹ̀ nìyẹn kó tó wá jọba. Olúwaṣànmí tí wọ́n sì jọ jẹ́ ọ̀rẹ́ kì í yọ̀rẹ́, àkóbá ni kì í yára wọn nílé iṣẹ́ 3 ní tiẹ̀ ni wọ́n bá fi ń yá owó lọ ní rẹbutu. Ṣé wọ́n ti mọ̀ pé bí ìgbà tíjọba Amẹ́ríkà bùn àwọn èèyàn tí wọ́n yá lówó náà ni, nítorí bí 30 ọdún tàbí jù bẹ́ẹ̀ lọ ni wọ́n ní kí wọ́n fi dá owó náà padà. Bẹ́ẹ̀ ló tún ran àwọn ilé iṣẹ́ tó jẹ́ oníbàárà rẹ̀ tó máa ń bá ṣètò owó orí kan lọ́wọ́ láti ṣètò ẹ̀yáwó yìí fún wọn, tó sì gba bí ìdá 15 sí 30 nínú owó táwọn èèyàn yìí fi jìbìtì gbà lọ́wọ́ ìjọba. Báyìí ni Apẹ̀tù Ìpẹ̀tùmodù pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ọ̀rẹ́ ẹ̀ kan Edward Olúwaṣànmí tóun náà ti wà lẹ́wọ̀n báyìí gbìmọ̀pọ̀ ni wọ́n bá forúkọ ilé iṣẹ́ tí ò sí níbì kan sílẹ̀. Wọ́n sì kó oríṣiríṣi orúkọ sí pé àwọn òṣìṣẹ́ àwọn nìyẹn. Nìkún wọn bá ń jọ̀gẹ̀dẹ̀ ni wọ́n bá ń rẹ́dì. Wọ́n ń gbowó ìjọba Amẹ́ríkà, wọ́n rò pé àwọn ti rówó ọ̀fẹ́ ni wọ́n bá ń ná yàfùnyàfùn. Nígbà tí wọ́n sì ka gbogbo ẹ̀ lé ní èjì, bí ẹ̀yáwó lọ́nà 32 ló fi jìbìtì gbà lọ́wọ́ ìjọba Amẹ́ríkà lórí ètò tí wọ́n gbé kalẹ̀ fáwọn èèyàn wọn yìí. Mílíọ̀nù 1.7 owó dọ́là l'Olóyèdé ti pàṣẹ owó yìí gbà nígbà tọ́rẹ́ rẹ̀ tóun náà jẹ́ pásítọ̀ nínú ìjọ kan nílùú Èkó, pásítọ̀ Edward Olúwaṣànmí gba $1.2 million ní tiẹ̀.
ṣùgbọ́n àwọn èèyàn yìí kò mọ̀ pé bá lọ àbọ̀ yóò bọ̀ lórí owó náà. Wọ́n rò pé bíi ti Nàìjíríà tó jẹ́ pé odò tó bá ti ṣàn kì í bojú wẹ̀yìn mọ́ lórí irú owó tó bá jẹ mọ́ bẹ́ẹ̀ ni. Nígbà tí àkàrà sì tú sépo tí ìjọba Amẹ́ríkà gbọ́ ọba aláyé náà mú tí wọ́n fún aṣọ òfin mọ́ ọ lọ́rùn tí wọ́n ṣìwé ẹ̀ṣẹ̀ kalẹ̀ níwájú rẹ̀ tí wọ́n ń kà lọ́kọ̀ọ̀kan fún un tí ọba Olóyèdé sì rí i pé awo ọ̀rọ̀ náà ti lu kò sì lè máa gọ lẹ́yìn abẹ́rẹ́ mọ́. Ọba Àpètú ní kí wọ́n ṣe òun jẹ́jẹ́ ló bá lanu kótó ló bá bẹ̀rẹ̀ sí kàbí àjẹ́ tí wọ́n fún lè po ọ̀bọ̀ jẹ. Ó lòun ralẹ̀ òun ralé bẹ́ẹ̀ lòun rọkọ̀ olówó ńlá nú owó tó ń fi jìbìtì gbà lọ́wọ́ ìjọba Amẹ́ríkà yìí. Kódà kábíyèsí ti da ààfin àtijọ́ tó wà nílùú náà wò kó tó rìnrìn àjò tí ó mọ̀gbà tí ó padà wá sílé báyìí. Ó ní tóun bá ti padà dé láti rìn àjò tó ń lọ lòun ó wà tún kọ́ sí tìgbàlódé tó yẹ ọba tó ń gbé nílùú òyìnbó tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ló fẹ́ tún kóòtù ìbílẹ̀ tó wà nílùú náà ṣe pàápàá. Ṣùgbọ́n àlọ́ lámilámi lọ̀rọ̀ dà fún ọba Olóyèdé o. Wọn ò tí ì rábọ̀ ẹ̀dí bá a ṣe ń sọ yìí. Nítorí bó ṣe dẹ́ṣẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà làwọn amúnifọ́ba ti mú un ṣínkún jọa ni wọ́n sì jù sátìmọ́lé. Ọ̀rọ̀ náà sì dọmọ́kú lóko. Ìyá ògbónlé nítorí ó pẹ́ díẹ̀ káwọn aráàlú Ìpètùmọdù tó mọ ohun tó ṣubú tọba wọn. Látìgbà náà wọ́n sì ti bẹ̀rẹ̀ sí bọ́ba náà ṣẹjọ́. Ọ̀rẹ́ Àpètù tó jẹ́ pásítọ̀ ni wọ́n kọ́kọ́ rán lẹ́wọ̀n ọdún 3 tí í ṣe oṣù 17 nínú oṣù keje ọdún yìí fún ìfọwọ́sowọ́pọ̀ láti hùwà ọ̀daràn àti ipa tó kó lórí àwọn ìwà jìbìtì náà. Bẹ́ẹ̀ ló sanwó ìtanràn tó ń lọ sí bí ẹgbẹ̀rún lọ́nà 15 owó dọ́là tó sì tún san owó tó lé ní ẹgbẹ̀rún lọ́nà mílíọ̀nù kan dọ́là $1.2 million padà sápò ìjọba Amẹ́ríkà. Ìjọba tún gbẹ́sẹ̀ lé ilé rẹ̀ àtẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta dọ́là $600,000 tí wọ́n bá nínú àkáǹtì rẹ̀. Ní ti Àpètù ìlú Ìpètùmọdù ṣáájú níjọba Amẹ́ríkà ti gbẹ́sẹ̀ lé ilé kan tí ọba náà rà sí àdúgbò Medina County ní Ohio nínú oṣù karùn-ún ọdún 2021. Ilé ńlá ni nítorí ẹgbẹ̀rún 16 owó dọ́là $96,000 ló fi ra ilé náà. Orúkọ ìyàwó rẹ̀ ló fi rà á bó sì tilẹ̀ jẹ́ pé kò yẹ kíjọba Amẹ́ríkà gbà á nítorí Olóyèdé ló ṣe ohun tí ò dáa kì í ṣe ìyàwó ẹ̀. Síbẹ̀ ọkùnrin náà gbà sáwọn adájọ́ Amẹ́ríkà yìí lẹ́nu pé òun yóò gbé e jù sílẹ̀ nígbà táwọn yẹn ti sọ fún un pé lára àwọn ohun tó lè fi dín ẹ̀wọ̀n rẹ̀ kù rèé. Yàtọ̀ sí pé ó sọ bẹ́ẹ̀ pé òun gbà wọ́n tún ní kó kọwọ́ bọ̀ wípé lọ́jọ́ iwájú òun ò ní dìde láti wá pẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ọ̀rọ̀ náà. Ohun tó túmọ̀ sí ni pé ó fẹ́ẹ̀ jẹ́ gbogbo ohun tí Àpètù fi ọwọ́ ẹ̀ kójọ látàárọ̀ ọjọ́ pàápàá ńgbà tó ti dá Amẹ́ríkà yìí làwọn òyìnbó yìí ti gbà tí wọ́n sì jẹ ọba náà sí òkolombo nítorí ìwọ̀ ọ̀kánjọ́ àtojú kòkòrò. Bẹ́ẹ̀ lọ́ba yìí kì í ṣọmọdé mọ́ o ẹni ọdún 62 ni. Ẹ̀kọ́ ńlá ló yẹ kí ọ̀rọ̀ Àpètù yìí jẹ́ fáwọn èèyàn. Káyé nàgà sóhun tọ́wọ́ ẹni ò tó ká jẹ́ kóhun tá a ní máa tó wa ká sì máa rántí ọmọ ẹni tá à ń ṣe bá a bá dájò. Kò dájú pé ọkùnrin yìí ó lè wọ̀lú Ìpètùmọdù wá mọ́. Ìwà tó sì hù yìí ó ṣàkóbá fáwọn ọ̀ràn rẹ̀ tó ń bọ̀ bá dọjọ́ iwájú tí wọ́n fẹ́ jọba. Káwọn afọbajẹ pàápàá máa ṣiṣẹ́ wọn dójú àmì kí wọ́n tó fààyàn sílẹ̀ kó dipò ọba mú nítorí ipò ọ̀wọ̀ nípò ọba ọ̀kan náà àwọn òpó pàtàkì tó gbé Yorùbá ró ni. Tó Àpètù ti torí pé yóò dá ó ti bàjẹ́ báyìí o ó sì fipò ọba yìí rọ̀fọ̀rọ̀fọ̀ nítorí ojú kòkòrò àti ìwà àjẹbánu.